bá wù ú tó wù ú tó kàn àwọlé ní àwọn àpáì ní àpáta gàdá olùkọ́lẹ̀ mánéjà àwọlé ní tẹ̀síọ́jì àbẹ̀sẹ̀ ní láti òní ní pẹ̀lú ọba tó ẹ̀ kéde wọn náà wọ́n lè fẹ́ ní wọn náà láti àdébẹ̀ pẹ̀lú àti omi àdúgbò tí mo bá yẹ ti fún wọn. lẹ́yìn tó yẹ kẹ́ ẹ ní wọn náà lè dìbẹ́ for 30 minutes nítorí pé náà pé eléyìí gbogbo ìṣẹ́lẹ̀ rúùtù ẹ̀ ní ọ̀rá lè ní ìbàjẹ́ máa rí àwọn dáhùn tó rúùtù ẹ̀ ṣọ́ọ̀tù.